àti balẹ̀ Yorùbá jẹ́ láṣẹ Elédùmarè kò ní bọ́ sí láṣẹ Elédùmarè kò ní ṣeṣe láṣẹ Elédùmarè kò ní bọ́ sí láṣẹ Elédùmarè kò ní ṣeṣe. Pásítọ̀ ni ó, àfáà ni, wòlíì ni ó, ìmáàmù ni, ṣèríkì ni ó, alàgbà ni, mùdírù ni ó, rẹ́fẹ̀rẹ̀ fàdà ni. Ẹ̀yin tó yẹ kẹ́ fi wá mọ̀nà tẹ́ ń ṣì wá lọ́nà kò ní ẹ̀yin tọmọtọmọ ní ẹ̀yin tọmọtọmọ kò ní ẹ̀yin tọmọtọmọ. Ẹ̀yin tó yẹ kẹ́ fi wá mọ̀nà tẹ́ ń ṣì wá lọ́nà kò ní ẹ̀yin tọmọtọmọ. Olórí ikú lẹni tó tẹ̀ lánàá bí àṣírí lẹni tó tẹ̀ lánàá bí ọ̀bàyéjẹ́ lẹni tó tẹ̀ lánàá bí àdàlúrú lẹni tó tẹ̀ lánàá bí apààyàn lẹni tó tẹ̀ lánàá bí àwòkọ́ṣe rere wo lànà bí ní àwòkọ́ṣe rere wo lànà bí ní ká gbọ́ gbogbo ìwà burúkú ayé yìí yọwá nàbí láti bá gbogbo ìwà burúkú ayé yìí yọwá nàbí láti bá kábọ́mọ ọdún mẹ́sàn-án sùn ọwọ́ nàbí láti bá káfẹ́mi ṣòfò nítorí aláwù yọwọ́ nàbí láti bá kákónilẹ́rú ọwọ́ nàbí láti bá gbogbo bandits pátá tó wà nílẹ̀ yìí ọwọ́ nàbí láti bá gbogbo àwọn Boko Haram ọwọ́ nàbí láti bá ISWAP Al-Qaeda ọwọ́ nàbí láti bá tó bá wù ẹ́ ó dẹ̀ tún lè bókù sùn ọwọ́ nàbí láti bá gbogbo sókà pátá tó wà nílẹ̀ yìí ọwọ́ nàbí láti bá kò ní ẹ̀yin tọmọtọmọ kò ní ẹ̀yin tọmọtọmọ ẹ̀yin tó yẹ kẹ́ fi wá mọ̀nà ẹ̀ ṣì wá lọ́nà kò ní ẹ̀yin tọmọtọmọ kò ní ẹ̀yin tọmọtọmọ kò ní ẹ̀yin tọmọtọmọ ẹ̀yin tó yẹ kẹ́ fi wá mọ̀nà ẹ̀ ṣì wá lọ́nà kò ní ẹ̀yin tọmọtọmọ. ẹ ṣé gan mo ẹ dúpẹ́ jọ̀ọ́ ẹ mo bá wa dúpẹ́. fún brọ́dà wa yìí ní gift because orin yẹn ó tọ̀fù gan. pé ẹ̀kọ́ tó kílẹ̀ lẹ́ẹ̀kan sí àkùnrin àbí Ẹ kílẹ̀ rò. tún play ẹ̀ lẹ́ẹ̀kan sí kẹ̀rẹ̀ bá wa power tap please ẹ ṣé. Àkànbí ọmọ bá ẹ bá wa kílẹ̀ lẹ́ẹ̀kan sí ẹjọ́. ẹ bá play ẹ ó sì tún nìkan náà tá a tún dúró dè ìyẹn ló ń trend náà ní orí TikTok báyìí ẹ bá play ẹ lẹ́ẹ̀kan sí bàbá. ìwèrè tó ń gbèrò fún ṣàríà tẹ́ ń ronú àti balẹ̀ Yorùbá jẹ́ láṣẹ Elédùmarè kò ní bọ́ sí láṣẹ Elédùmarè kò ní ṣeṣe láṣẹ. Ta ló ń pè yín táìmù yìí? láṣẹ Elédùmarè kò ní ṣeṣe. fi tàbá tí àbọ̀dá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní. Ẹ̀yin tó yẹ kẹ́ fi wá mọ̀nà ẹ̀ ṣì wá lọ́nà kò ní ẹ̀yin tọmọtọmọ.
ẹ̀yin tó yẹ kẹ́ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ̀yin tó yẹ kẹ́ fi wá mọ̀nà tẹ́ ń ṣì wá lọ́nà mo ní ẹ̀yin tọmọtọmọ ní ẹ̀yin tọmọtọmọ mo ní ẹ̀yin tọmọtọmọ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ̀yin tó yẹ kẹ́ fi wá mọ̀nà tẹ́ ń ṣì wá lọ́nà mo ní ẹ̀yin tọmọtọmọ olórí ikú lẹni tó tẹ̀ lánàá rí àṣírí lẹni tó tẹ̀ lánàá rí ọ̀bàyéjẹ́ lẹni tó tẹ̀ lánàá rí àdàlúrú lẹni tó tẹ̀ lánàá rí apààyàn lẹni tó tẹ̀ lánàá rí àwòkọ́ṣe rere wo lànà bí yín àwòkọ́ṣe rere wo lànà bí yín ká gbọ́ gbogbo ìwà burúkú ayé yìí ọ̀gá náà bí láti bá gbogbo ìwà burúkú ayé yìí ọ̀gá náà bí láti bá kábọ́mọ ọdún mẹ́sàn-án sùn ọwọ́ náà bí láti bá káfẹ́mi ṣòfò nítorí aláwù ọwọ́ náà bí láti bá kákóni lẹ́rú kákóni lẹ́rú ọwọ́ náà bí láti bá gbogbo báńdì pátá tó wà nílẹ̀ yìí ọwọ́ náà bí láti bá gbogbo àwọn boko haram ọwọ́ náà bí láti bá àìsàn àpẹ lálìkáìdá ọwọ́ náà bí láti bá tó bá wù ẹ́ ó dẹ̀ tún lè bó kù sùn ọwọ́ náà bí láti bá gbogbo sókà pátá tó wà ní ilẹ̀ yìí ọwọ́ náà bí láti bá mo ní ẹ̀yin tọmọtọmọ mo ní ẹ̀yin tọmọtọmọ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ̀yin tó yẹ kẹ́ fi wá mọ̀nà ẹ̀ ṣì wá lọ́nà mo ní ẹ̀yin tọmọtọmọ mo ní ẹ̀yin tọmọtọmọ mo ní ẹ̀yin tọmọtọmọ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ̀yin tó yẹ kẹ́ fi wá mọ̀nà ẹ̀ ṣì wá lọ́nà mo ní ẹ̀yin tọmọtọmọ. ẹ ṣé mo dúpẹ́ o mo kàn fẹ́ kí everybody mọ̀ ní pé mo ti ìpẹ́ drop ti ẹ̀. post orin yẹn gan sórí péjì yìí mo gbọ́ lẹ́nu. bẹ́ẹ̀ni sà. So èèyàn kan béèrè pé àwọn nídìí ẹ̀ so ẹ lọ sí orí péjì wọn ẹ máa borin yẹn bẹ́ẹ̀. ó dẹ̀ wà lọ́dún mark náà ó ti wà lọ́dún ta ló wà lọ́dún mark náà. bẹ́ẹ̀ni. ẹ ṣé gan. kí ni táìtù orin yẹn ní kí ni táìtù ẹ̀ ní audio mark. kò ní yẹ wọ́n náà ni kò ní yẹ wọ́n náà ni. ok ẹ̀yin náà rí nǹkan tí gbogbo àwọn akéwì tọrọ jẹ. Mr. Àkànbí ọmọọba tí wọ́n sọ because wọ́n ní ẹni agbójú òkùnlé kò jẹ́ ẹni àgbà ẹ̀rí àwọn àáfàá àti àwọn elders tí a feel pé ó yẹ kí wọ́n tọ́ wa sọ́nà nítorí àtijẹ àti mu wọ́n wá torí ẹ̀ wọ́n ṣe ògbó wa lọ́nà wọ́n fẹ́ ba ayé ọ̀tá wa jẹ́ wọ́n fẹ́ ba ayé ara wọn jẹ́ wọ́n fẹ́ bàjẹ́ torí ẹ̀ mi sọ pé ìyá máa jà àwọn àáfàá yìí kò sí bọ́ yìí fẹ́ ṣe torí tí kìíní bá já wọn ibìkan táwọn ojú kan bá látàn ẹ̀yin àáfàá ẹ máa jìyà o mo dákẹ́ ná. mo dẹ̀ fẹ́ káwọn èèyàn mọ̀ pé oníṣẹ́ kan tó kù tí mo ń ṣe lọ́wọ́ báyìí sì ń bọ̀ lójú lọ́nà táìtù ẹ̀ ní ìṣẹ̀ṣe everybody wá ń sá fún so iṣẹ́ yẹn wà wọ́n ń pò pọ̀ lọ́wọ́ tó bá ti rẹ́dì máa jẹ́ kí everybody mọ̀. Elédùmarè àrùn gbogbo wa lọ́wọ́ ẹ ṣé gan. ẹ̀yin ni tiwa àwa ni tí nǹkan tá à ń sọ nìyẹn there is a lot of way anybody lè fi help movement yìí so àgbájọwọ́ la dẹ̀ fi ń sọ̀yà iná ni Allah ó lòdì sórin ó mọ̀ pé táṣírí bá tú orin yẹn la máa fi tákù wọn so gbogbo orin tó dẹ̀ ti convert sí Christian àti Mùsùlùmí a máa dá padà gbogbo èmi ò ṣe àwọn ìgbéyàwó tó kàn yẹn orin Yorùbá ni wọn lè fi dé Arabic kan kẹ́nìkan bá wọn gbọ́ ìwé wà lórí gbogbo wọn pìtìpìtì ayé ti bà wọn òbí gidi tó lọ́pọlọ wọ́n ti káwọn ọmọ wọn kúrò lé kéwú àwọn òbí tàn rí jẹ tàn rí mu àwọn náà káwọn ọmọ wọn lọ sílé kéwú Làbíbù Lágbàjì ẹgbẹ́ àwọn ọmọ tí ò ní lárí níbẹ̀ nílé kéwú Làbíbù Lágbàjì bí kò mọ̀ rí bàtà wọ̀ bí kí sòkòtò ẹnìkan ga ju tẹnìkan lọ bí káṣó ti lu mọ́ wọn dì í so ẹ rí pa àwọn ọmọ tó wà nílé kéwú Làbíbù Lágbàjì gan ọ̀pọ̀lọpọ̀ wọn ò lóbìí
so kò sóbì gidi tó máa mú ọmọ lọ́lé kí bọ̀bọ́ yẹn náà ṣá ṣe bá wo gbogbo àwọn ọmọ yẹn so èyí tí ò lóbi lọ́pọ̀ jù láyé nu. àkànbí bó ṣe rí nígbà ayé Muhammadu náà wọ́n máa ń fi àìmọye àwọn obìnrin kan wọ́n máa ń fi orin wọ́n máa fi ń expose ẹ̀ wọ́n máa fi ń bu ẹ mọ̀ pé orin lágbára gan ó dàbí mo ti kà á díìsì lérí so ìdí nìyẹn tí Muhammadu bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tí Muhammadu fi ẹ mọ̀ pé Muhammadu gbọ́dọ̀ nù Kúránì Muhammadu ló sọ ìdí nìyẹn tí Muhammadu fi ṣe orin léèwọ̀ fún àwọn mùsùlùmí tó rán mọ̀ pé through music a máa expose wọn ṣe mọ̀ irú èmi ń sìn káyé mi gan mú orin kọ ni mo jẹ mátàrà tí mo kàn máa mú verse Kúránì kan máa kàn tiẹ̀ fi kọrin gbé Kúránì tó sọ báyìí èyàn kàn fi kọrin nínú àwọn nǹkan tá a fẹ́ nìyẹn àwọn verses tá à ń gbé jáde yẹn èyí náà kàn fi kọrin ni ẹsẹ̀ Kúránì kan báyìí ló sọ báyìí ẹ̀yin èèyàn wa èyí náà ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ṣé Ọlọ́run lè sọrú eléyìí bí wọ́n á dẹ̀ fi beat sí everything dẹ̀ máa ṣe kí ni ó máa wọnú ra wọn ó dẹ̀ máa kì í so. bàbá mi ẹ̀ka tún ní ìdáwọn ilé àwọn tó ń kéwì yẹn gan irú àwọn báàsì yẹn ti tó láti fi kéwì fún wa wàhálà. ǹjẹ́ ẹ mọ̀ pé Kùránì gan orin ni torí ẹ̀ ló ti dàbí ẹni pé ó dùn létí àwọn mùsùlùmí orin ni Kùránì. ẹ mọ̀ pé àwọn ibù yẹn ti jáde wọ́n ti mọ̀ yẹn pé nígbà tí wọ́n ń ṣòwò ẹrú yẹn ẹ má gbàgbé pé gbogbo táyìm tí wọ́n ń ṣòwò ẹrú yẹn náà tí Muhammadu náà bá wọn ṣòwò ẹrú wọ́n kọ́ àwọn èèyàn ní ilẹ̀ adúláwọ̀ so wọ́n mọ culture àwọn èèyàn tó wọ́n ń kéwì àwọn èèyàn tó ń ṣe gbogbo àwọn nǹkan yẹn wọ́n mọ̀ ló jẹ́ káwọn náà introduce kíní yẹn sínú ẹ̀sìn òfo wọn nígbà tí wọ́n bá ń ṣe a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ẹ̀rọ ajẹ́wò kí ni ẹlòmí orí àti máa wí pé kí o Allahu akbar alhamdulillah ẹ̀sìn Islam yìí kí dẹ̀ nìtúmọ̀ nǹkan tó sọ òun sá kúrò lọ́dọ̀ àṣà ìtàn òun wá ìṣọ̀ lọ sí ọ̀dọ̀ Allah òun bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Allah aláàánú jùlọ ìtumọ̀ nǹkan tó sọ nìyẹn wèrè mí kẹjọ orí àti máa wú ó bá ṣe ń kọ ó bá ṣe ń rí tí wọ́n ń ka kíní yẹn tó ń dùn a máa ṣe Allahu akbar la ilaha illallah Muhammadu a tún máa náwó fún ẹni tó ń ka kíní yẹn bóyá ibi tí yẹn dẹ̀ ń kà ibi ẹ gbé wọn ẹ lọ pa wọn ẹ gé wọn lọ́wọ́ ẹ gé wọn lẹ́sẹ̀ ẹ pa wọn nípa sípayọ òun nìyẹn ń kà ní ohun tó dùn nínú yẹn náà a máa dùn á tún máa sanwó wọ́n fẹ́ pa ẹ́ o tún fún wọn lówó ẹ̀mí ẹ níbi óyá owó ẹ̀mí mi rè óyá ẹ gbé mi ẹ lọ pa mí owó ẹ̀mí mi rè wèrè ló ń ṣe Islam wèrè pé èèyàn kan gbọ́ wa sẹ́ òun gbọ́ wa bá a ṣe ń ka kínní bá a ṣe ń sọ ọ̀rọ̀ yìí ọpọlọ ẹ̀ ò wá sí ó wá sì sọ pé Islam yẹn nìkan ló fẹ́ ṣe tó máa fi kú ẹni yẹn tí ò bá jẹ́ Fúlàní á jẹ́ pé wọ́n ti tẹ wèrè mẹ́bà fún wèrè ń ṣe ẹni yẹn torí wèrè nìkan ló lè máa tẹ̀lé gbogbo jack shit yìí ẹ jẹ́ ká tẹ̀síwájú. So ìfàmọ́ geography Mr. Babs bí akí Babs yìí àti Ọláyé kí lẹ fẹ́ bá wa sọ ẹgbóhùn sókè. Ẹ kálẹ́ o. èèyàn kan ní you no get sense ms you no get sense ms baba family àbí máa bọ̀ lókè àti ẹ̀gbọ́ àkú mọ̀ nǹkan tó tẹ̀ ń sọ gan illiterate ló kún ṣẹ̀sìn. kò mọ kí kò tún lè kọ English dáadáa. Ẹ kálẹ́ o, ẹ kálẹ́. Okay. This is my first time tí mo máa join live fún yín, and then in fact mo gbọ́dọ̀ kí yín gan fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe fúnlẹ̀ Yorùbá. This is a big and huge sanitation tẹ́ ń ṣe nílẹ̀ Yorùbá tó dẹ̀ mú awareness gidi wá fún gbogbo ọmọ Yorùbá. Mo dẹ̀ believe pé gbogbo ẹni tó bá ń ronú logically tó wà rational tó bá ń listen sí gbogbo ohun iṣẹ́ tẹ́ ń ṣe ó gbọ́dọ̀ ṣe kíni kó bá orí ara ẹ̀ sọ̀rọ̀ kó mọ̀ pé ọ̀nà òtítọ́ lè ń try láti mú every ọmọ Yorùbá sí, which is a very big movement. In fact,
movement ẹ start yẹn gan ẹ̀ tí ì lè mọ bó ṣe huge tó. Ó dẹ̀ jẹ́ ó dá mi lójú pé kì í ṣàwa tá a bẹ̀rẹ̀ yìí tá a bẹ̀rẹ̀ sí ní listing sí yìí àwọn la máa jàǹfààní ẹ̀ bí kì í ṣe pé àwọn ọmọ wa tó ń bọ̀ ní ọjọ́ ọ̀la. So mo fẹ́ really appreciate yín gan. And then mo tún máa like láti sọ fún yín pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gba ẹ̀sìn lé ní mi ò blame wọn. Àwọn tí mo blame àwọn tí wọ́n gbọ́ tọrọ báyìí tí wọ́n wá yí padà. Because a lot tó gba ẹ̀sìn lé ní through ignorance ni. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àkànbí wọn sínú ẹ̀ ni wọn ò ní choice wọn mọ́kúnlẹ̀kúnlẹ̀. Ẹlòmíì tí ẹ̀ ń lọ sí mọ́sálásí gan tó jẹ́ pé kàn lọ ń forí balẹ̀ ni kò mọ̀ túmọ̀ nǹkan tí wọ́n ń sọ. But tírú awareness báyìí bá ti jáde tí èèyàn dẹ̀ ti gbọ́ ìṣesí tó yẹ pé ìwọ̀n gbọ́dọ̀ borí ara ẹ̀ sọ̀rọ̀ kó mọ̀ pé ọ̀tọ̀ náà kí ni ìsọ. Ìgbà tá a bá ń kúrò níbi tá à ń lọ sí odindi Saudi Arabia tá à ń lọ láòkúta whereas there are a lot of archaeological facts níbí yìí tó fìdí ẹ̀ múlẹ̀ pé àwa gan ní Ọlọ́run tá à ń sìn fúnra wa. But respect àwọn yẹn. I believe pé ti Saudi yẹn òun ni ó supreme jù. Wọ́n ti ní wòlíì náà kò kí ń lọ́lá ní ilẹ̀ tiẹ̀. So mo really fẹ́ appreciate yín gan. Iṣẹ́ tabua iṣẹ́ ribiribi òun lè ń ṣe. Mo dẹ̀ gbàdúrà pé Olódùmarè á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Ẹ ṣeun. All right, ẹ ṣé gan Mr. Babs. So Mr. Ọláyẹmí. Ẹ káalẹ́ o, mo kí gbogbo ilé pé Mr. Ọláyẹmí mi mọ sáìdì bí tẹ wà ariwo wà bí tẹ wà yẹn tẹ bá lè excuse ara yín kúrò bí tẹ wà. Ẹgbẹ́ kò wọlé ariwo dẹ̀ tún wà bí tẹ wà. Ẹ sọ̀rọ̀ báyìí. ṣé ń gbọ́ mi báyìí? Yà ó ti wà òkè báyìí. Ẹ káalẹ́ ẹ kú ètò o. Mo kí gbogbo ilé, mo kí MS bàbá, mo dẹ̀ kí Àkànbí ọlọ́ba náà. Nǹkan tèmi ní tí mo fẹ́ sọ ni pé àwọn information tí a rí ní ilẹ̀ Burkina Faso, àwọn ilé kéwú wọ́n ti ti àwọn ilé kéwú pa. Àná gan wọ́n gbé òfin yẹn jáde pẹ̀lú gbogbo àwọn àfáà tó máa ń ṣe wáàsí yẹn. Ìjọba Burkina Faso ní pé kéèyàn kankan má ṣe wáàsí mọ́ àti wọ́n kọ́ mọ́ ń kéwú gbogbo ẹ̀ kí wọ́n dá gbogbo ẹ̀ dúró ná títí fi di ìgbà tí ìjọba fi fún wọn ní àṣẹ láti máa ṣe àwọn nǹkan yẹn padà. Ẹ rí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ fún àwọn ọmọ Yorùbá kí wọ́n kó àwọn ọmọ kúrò lé kéwú, kìíní yẹn kì í ṣe nǹkan eré. Wọ́n nítorí àwọn ìjọ tí wọ́n ń pè ní wàbíà, wọ́n máa ń pè wọ́n ní wàbíism. Nítorí àwọn ìjọ yẹn ló pọ̀ ní Burkina Faso. Àwọn yẹn náà ń da omi àlàáfíà ìlú yẹn rú. Àwọn ìjọ yẹn ló ń da omi àlàáfíà ìlú yẹn láàmú. Àná gan ni àwọn ìjọba ṣe òfin yẹn pé èmi ni wọ́n ń ṣe wáàsí àbí wọ́n ń kọ́ àwọn ọmọ ń kéwú gbogbo ẹ̀ kí wọ́n dá gbogbo ẹ̀ dúró ná fi di àsìkò tí ìjọba fi ní pé kí wọ́n máa ṣe àwọn nǹkan yẹn padà. Ó jẹ́ information tí mo ní kí wá sọ fún àwọn ọmọ Yorùbá nìyẹn. Ẹ ṣé gan. Àwa náà ti sọ pé ìlú wa náà torí bó ṣe rí ni. One thing ni pé ká ní torí bá a kò ṣe ká ní ilẹ̀ Yorùbá dá dúró fàpẹẹrẹ wọ́n á ti ṣòfin yẹn. Oṣù ọ̀pá wọ́n á ti ṣòfin yẹn. Àmọ́ gbogbo religion yẹn irọ́ ni. Anybody wọ́n á ti ṣòfin kó o tó lè sọ pé o fẹ́ choose any religion gan lásán you must be at least 18 years. So nígbà téèyàn bá ti pé 18 years á wò pé kí lóun fẹ́ lọ kọ́ gan ní nonsense tó ń wá kiri tó ní bills láti pay. You understand? So gbogbo ẹ máa ṣe ó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Sọ fún wọn eré náà pé gbogbo ilé kí wọ́n máa ti pa. Anáwọn àfáà sì máa jìyà. Ẹ wo ẹ ṣé gan Mr. Ọláyẹmí. Ẹ ṣé gan. Okay, èyí tí mo tún fẹ́ sọ nípa Kùránì yẹn. Àwọn Morocco wọn ò lo Kùránì tí wọ́n kó wá ní láti ilẹ̀ Arab mọ́. Àwọn gan wọ́n ti ń tẹ Kùránì fúnra ara wọn. Láti 2010 wọ́n ti ń ṣe Kùránì fúnra ara wọn. Wọ́n nítorí àwọn
àwọn nǹkan kan tó wà níbẹ̀ tó jẹ́ pé nǹkan ẹ̀ àwọn ò fẹ́ practice ẹ̀ lọ́dọ̀ tàwọn, àwọn ò dẹ̀ fẹ́ kọ́ àwọn ọmọ tàwọn. Nǹkan tẹ́ fi rí pé Morocco kò sí nínú àwọn ìlú oníjàgídíjàgan àwọn ẹ̀sìn yẹn nìyẹn, ẹ̀rí. Tó pé kí ni àṣà àti ìṣe tí wọ́n ní, wọ́n dẹ̀ mọ bí wọ́n ṣe máa ṣe nǹkan tí kò fi ní pa wọ́n lára, ẹ̀rí. Àwa Yorùbá tá lọ gbégbékígbé wálé, òun ló wá ń affect wa báyìí. Ọlọ́run kó wa yọ, kí àwọn onílẹ̀ kó wa nínú nǹkan tí tá a wà yìí, ẹ ṣé. Alright, ẹ ṣé gan. Àwa náà ni a máa kóra wa yọ. We are our own messiah. Àwa la máa gbára wa lẹ̀ báyìí ṣe ń ṣe lọ yìí títí tó máa fi débi tó yẹ kó dé, táwọn tó máa ṣòfin fi máa ṣòfin. Nígbà táwọn ará àdúgbò ní community bá ti kọ́kọ́ sọ pé ẹ wò ní community wa yìí mọ́ṣáláṣí ẹyọ kan la fẹ́, tó bá yá ẹ wò a ò ìgbà tó ń bá rí mọ́ṣáláṣí mọ́, a ò réèyàn kírun mọ́, a ò fẹ́ mọ́ṣáláṣí mọ́ ládùúgbò yìí rárá, ṣe mọ̀ ó ti ń lọ díẹ̀díẹ̀ nìyẹn. Wèrè tó bá náà fẹ́ kírun, wọ́n bá sọ fún pé kò sí mọ́ṣáláṣí kẹ́ tó lè ẹ máa ní láti dé títì lọ́hùn yẹn o, kẹ́ tó lè sọ pé ẹ fẹ́ lọ kírun, a kọ́ máa pé kóun máa kínú yàrá. Ìgbà tó bá rí pé òun nìkan ló ń dákì, òun àti fámìlì ẹ̀ ló ń dákì, ìjọ kan àwọn fámìlì ẹ̀ náà máa pè pé bàbá wa ẹ jọ àwọn kíní tó wà nù kíní tàtẹ̀ ń ṣe ìgbọ̀n ṣáà mọ̀ tún mọ̀ ẹ ṣe jẹ́ ká kírun yìí lédè Yorùbá náà ká tiẹ̀ wo bó ṣe rí bóyá nǹkan gidi là ń ṣe. Ìjọ ẹ̀ ní lórí ogun wọn máa pé ó máa ṣẹlẹ̀, ó ṣùọ̀. tẹ́ bá gbọ́ nǹkan tó ó dá mi lójú pa ó máa ṣẹlẹ̀. Ilẹ̀ Yorùbá is the most intelligent tribe in Africa. Àwa la gbọ́n jù, we are so intelligent. Àwọn eléyìí tó sì ń deceive àwọn, táwọn èèyàn bá fi lè mọ nǹkan tó wà ní Quran yẹn, in fact wọ́n á máa sun Quran gan níta gbangba, kò séèyàn kan tó bẹ́ẹ̀ lọ́ máa sọ pé òun fẹ́ súnmọ́ òun fẹ́ ṣe kinní kan. Ṣebí Quran mi ni wọ́n á máa sun ta gbangba, Quran ni mo sun, kò séèyàn kan tó ẹ ò lè ṣe anything. Yorùbá smart gan, so kọlọ ń ṣàánú wa. Ẹ kí Ifeamo geography ẹ lè bá wa ka Quran yìí. Ṣé Ifeamo geography wà ń bẹ̀? Bisa. Ẹ bá wa ka Quran yìí. Ẹ bá mi sọ kíní ẹ wálẹ̀ díẹ̀. Quran 2 verse 30. Ifá jẹ́ kí n kà á, ṣé kí n kà á? Kí n máa kà fún yín? Ó yẹ ká ẹ bá wa kà. Gbogbo ilé ni mo kí o, ẹ yé kí n kí àwọn èèyàn má bínú. Bàbá mẹ́sì bàbá Àkànbí, bàbá Kọ̀ráyè, ẹ ṣé True Talk, bàbá Àdìgún, gbogbo comment section ẹ ṣé o, ẹ kú ṣe akó àtàrọ̀. Ó yẹ ẹ kà sà. Quran 2 verse 230. Suratul Ọgbà Màlúù. Ó sọ báyìí pé bàdà sí àṣà wal basmala. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكها زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يترجها إن ظن أن يقيم حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون. Ó dé 230. Àwọn èèyàn ṣàmì. Ṣé ká máa kà lọ 232? Àwọn èèyàn ṣàmì ní comment section. Ó ti dàbá yẹn. Alukóra. وإذا طلقتم النساء فبلغن. Alukurani Allah. Alukurani ń sọ̀rọ̀. Ó sọ pé Allah ní fa ń tọ́lá kọ ha. Tó bá kọ tọkùnrin bá kọ ìyàwó ẹ̀ fálà tẹ́hìlú làwù. Ó ní ó ti di èèwọ̀ fún fálà tẹ́hìlú làwù mímbàdù hátà tẹ́ǹkì àzáùjà gèrò ha. Ó ti di èèwọ̀ fún tó bá fi lè kọ ìyàwó ẹ̀ kó wá sọ wípé ìgbà tó ti wá di oṣù mẹ́ta tán ní ká dúró àbò ti kọ́ ọ́ lẹ́ẹ̀mẹ́ta, gbólóhùn mẹ́ta ni wàá fi kọ́, mi ò ṣe mọ́. Àfà gbogbo ní tẹ̀sán yẹ̀wọ̀ mi létí mi ò ṣe mọ́. Tó bá ti jẹ́ lẹ́ẹ̀kẹta pé kẹ́rù ẹ kó máa lọ mi ò ṣe mọ́, o ti kọ́ ọ́ nìyẹn according to Islam. Ó ní tó bá ti wá kọ́ báyẹn bóyá wá ronú pìwàdà.
àbò rántí nǹkan kan ó wá wù ẹ́ padà ó fẹ́ fẹ́ ẹ padà ó fẹ́ fẹ́ ìyàwó ẹ padà ó ti di èèwọ̀ fún ẹ hátà tẹ́ńkì azawjange rọ̀hà àyàfi kó lọ rèé wá ẹlòmíì tí ó bá a sùn àfi kó lọ rèé wá ẹlòmíì tí ó bá a sùn tí ó fẹ́ tí yóò bá a sùn kó tó lẹ́tọ̀ọ́ láti wá padà fẹ́ padà èyí tí aláǹtí láti sọ ń bí táwọn èèyàn bá máa gbọ́ yé kò ń ṣe Allah ló ń sọ̀rọ̀ ń bí fẹ́ni tó bá lọ́pọlọ Muhammadu ni gbogbo obìnrin Mákà ni Muhammadu fẹ́ tọ́wò gbogbo obìnrin Mọ̀dínà ni Muhammadu fẹ́ tọ́wò gbogbo ìyàwó níyàwó ló wọ Muhammadu lójú. Muhammadu òdòbodòbò. ó wá fẹ́ kí gbogbo àwọn ìyàwó nígbà tó ti mọ̀ wípé tẹ́ ẹ bá ti kọ̀yán lẹ̀ òun ló lórí mùsùlùmí tí ó dájọ́ yín ṣé ọkọ rẹ ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó wá sọ pé òun sọ bẹ́ẹ̀ mọ́ lòun fẹ́ fi ọ agbọ́dọ̀ rẹ nìkan tí ó bọ́ ọ sùn tẹ́ni yẹn bá ti bọ́ ọ sùn tó bá ti dìde tó yọ kó kẹ́ni yẹn náà sọ pé òun ò fẹ́ ọ ń fẹ́ ọ padà sọ́dọ̀ ọkọ rẹ so wá lè padà sọ́dọ̀ ọkọ rẹ gbà náà so ó jẹ́ kí gbogbo àwọn obìnrin ó free láti kọ ọkọ wọn lẹ̀ àbí láti jẹ́ kí ọkọ wọn kọ̀ wọ́n láti lọ rèé dóko Muhammadu ló play game bẹ́ẹ̀ kò sí ní tó kàn láà ó ní fa ń tọ́lá kọ̀ ha tẹ́ni tí ó fẹ́ bẹ́ẹ̀ sùn yẹn tó bá ti bẹ́ẹ̀ sùn tó bá sọ pé òun ò ṣe mọ́ fala juna alayhima ó ní kò sáburú ń bi kẹ́yìn méjì náà ó tún kọra yín lẹ̀ padà kẹ́sà máa dó yín kiri kẹ́sà máa dó obìnrin kẹ́sà máa fẹ̀yìn obìnrin gbólẹ̀ kiri láì ní value. Can you imagine eléyìí ti fẹ́ ó ti ń dó kiri kó tún ṣẹ̀ṣẹ̀ lọ tẹ́lẹ̀ fún ẹlòmíì kẹlòmíì náà tún mọ́ tó wà lè jẹ́ adẹ́dà gbogbo ayé ló ń sọ eléyìí bí. so nǹkan tí mo fẹ́ kí o bu akájọ ìdílé ni. mi ti délé áfù láti tù ó ní ayé àtàrọ jà ó ní inzonna ayù kí má hududala tẹ́ bá ti mọ̀ wípé ẹ lè tẹ̀lé òfin Allah wàtílkà hududullah ó ní òfin Allah lélẹ́yìí o ẹnìkankan ò gbọ́dọ̀ trespass kọjá ẹ̀ tọ́kọ ẹ bá ti lè sọ pé òun ò ṣe mọ́lẹ̀ mẹ́ta báyìí wẹ́lòmíì tí ó mọ̀ bọ́ gírísẹ̀ tó bá sọ pé òun fẹ́ ṣe padà ó gbọ́dọ̀ gbà fún tó bá ti rẹ́lòmíì tí ń bọ́ sùn so òfin Allah nìyẹn ó dàbí ẹgbẹ́ àbẹ́rẹ́ sì fẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ òun sókè sà. yà nǹkan tí mò ń gbìyànjú láti sọ náà ni pé kí gbogbo wa náà wo nǹkan ìpè tó bá fẹ́ kọ ìyàwó ẹ̀ sílẹ̀ wá sílẹ̀ nǹkan tó bá ti mẹ́tọ́ bá ti sọ pé talak mi ò ṣe mọ́ lẹ́ẹ̀mẹ́ta according to Islam ẹ ti kọra yín sílẹ̀ nìyẹn tẹ́ bá wò pé àbálẹ mi jọ má bínú má ṣe báyìí ó ti di èèwọ̀ fún ẹ láti fẹ́ ẹ padà obìnrin yẹn ní láti lọ síta láti lọ fẹ́ ẹlòmíì kẹlòmíì bá a sùn tẹlòmíì bá ti bá a sùn tán ẹlòmíì á ṣẹ̀ wá kọ̀ọ́lẹ̀ á ṣẹ̀ wá padà sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ tààrọ̀ tó kọ̀ sílẹ̀ ẹ̀yin èèyàn wa ṣé nǹkan yìí ṣó bọ́pọlọ mu ọ̀rọ̀ tí Muhammadu sọ ni yìí o Muhammadu ló sọ o. bàbá mi ms ṣẹ̀ríà tí wọ́n fẹ́ mú wá òun ni à ń tètè yé o. so mi mọ̀ bóyá a ní èèyàn kan tó fẹ́ sọ anything Mr. Olókun. bóyá táwọn èèyàn bá ti ṣera àálẹ̀ àná ìṣẹ̀rẹ̀ àlìwàsà. ó dàbí Mr. Olókun yẹn pé Mr. Ayọ̀bámi ṣe ti sọ̀rọ̀ ok ó dàbí àwọn náà sọ̀rọ̀. wọn ti sọ̀rọ̀ bí àwọn sí bẹ́ẹ̀. ẹ kú ètò ẹ káàbọ̀ ìṣẹ́jú kan ìjọ. mo kí gbogbo lérò àbá ms sallallahu alaihi wasallam bàbá mi àkànbí sallallahu alaihi wasallam truth ìfàmọ̀jọ́gbárí sallallahu bàbá mi àkànbí sallallahu fún gbogbo èèyàn ọmọ aládé pátápátá ẹ kú ètò Olódùmarè a máa ṣe dáadáa fún wa ẹ ṣe gan lákọ̀ọ́kọ́ náà gbogbo òwe yìí náà fiction lèmi kà kún
àwọn wèrè kan tó ń wá láti ṣòwò ẹrú, àwọn olójókòó tó ń kọ ìwé yìí tó tọ́ bẹ́ẹ̀ máa ń sọ, àwọn ìyẹn ló fẹ́ kó wa lẹ́rú, wọ́n dẹ̀ ti ń succeed. Though a dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè pé iṣẹ́ wọn ti ká, so wọ́n ti ń ṣe látijọ́ ìbọ̀t ó ti stop lórí tiwa. Ẹ ṣeun gan, ẹ dẹ̀ kú ètò. Olódùmarè a máa kún yín lọ́wọ́, kò ní kún yín pa o, ẹ máa mọ̀ ṣe o, ipa ọ̀tá ò ní ka yín o, ẹ̀yin bàbá wa. Tí ó bá ń ṣe ọlá yín ẹ̀yin tẹ́ jẹ́ ancestors wa, torí ẹ̀yin gangan ni òjíṣẹ́ tiwa lọ́jọ́ tóní. Ọlá yín tá ń jẹ ìran kóòtù òjire kò bá ti parẹ́ lórí ilẹ̀, bọ̀ a dúpẹ́ pé a ní yín, a mọ̀ pé ẹ̀yin lòjíṣẹ́ tó Olódùmarè rán sí àwa, tẹ̀dẹ̀ ń ṣí ọpọlọ àwọn ọmọ ọba, tẹ́ ń ṣe ọpọlọ àwọn ọmọ aládé tó ti sọnù, because tí ó bá ń ṣe pọ́pọlọ wa ti sọnù, báwo ni àràbù ṣe máa gbé ìwé wá látòrí ilẹ̀ wọn, ilẹ̀ òfò, ilẹ̀ ìbànújẹ́, tán gbé wá sórí ilẹ̀ ọmọ aládé? Ẹ̀yin náà rò pé kíní ò make sense now? Àwọn òyìnbó náà, àwọn náà fẹ́ ṣòwò ẹrú, àwọn kan fẹ́ gbalẹ̀, àwọn kan fẹ́ ṣòwò ẹrú. Ẹ máa wo àwọn ìyá lọ́jọ́ tóní, 90% wọn gbogbo ibi tó máa ń kọjú àdúrà sí ni pé kọ́lọ́run ṣàyẹ̀kọ́ ọmọ wọn là kó lè travel out, kí gbogbo wa ṣá travel out la fẹ́ láti lọ ṣiṣẹ́ fún ìbò ká tó rí owó ká tó padà sílé wá ṣe kínní. Náà tá a bá lọ kó jọ, tá a bá padà sílé náà kí Fúlàní ti gba gbogbo ẹ̀ lọ́mọ́ wa lọ́wọ́, bá a láti fẹ́ ṣe. Ẹ wò bàbá mi, Olódùmarè kò ní pa àlẹ́ yín jàre, àwa náà tàà náà dẹ́ ń ṣe bẹ́ẹ̀ láti grassroots náà, Ọlọ́run máa gbà fún gbogbo wa lágbára Olódùmarè. Ẹ ṣeun gan, mo dẹ̀ kí MS màmá náà gbogbo àtọ́ yín o. Ìjẹba táàpì yẹn kéré, ẹ̀jẹ̀ má bínú MS, táàpì yẹn kéré 187 látàárọ̀, àwa 600 plus ẹjọ́. Ṣé àyẹn náà sì kéré? Intel fi help platform yìí nìyẹn. Platform tóbi ju pé ká máa rí bíi ká máa ti rí 500 like ẹjọ́, ẹ bá wa tap ẹ share. Ìyẹn náà help platform láti strong nìyẹn. Ẹ wo love tó wà lókè yẹn, join community, a kàn rí gbogbo yín, ẹ kàn àárí level kinní kan pé ẹ̀yin náà ti wà nínú ilé yìí ò tẹ́ ti wà ní level kinní kan, level 30, level kinní kan ẹjọ́. Atmi kan lásán náà rẹ fi join community, ó máa jẹ́ kó strong. So gba àwọn ọmọ ẹrú yẹn ò fi ní lágbára lórí platform yìí, ẹ ṣé. Ifá máa fi yẹn sọ̀rọ̀ sí i, ó dà pé bàbá Ifá fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Àkùrá yẹ káàbọ̀, kẹ́mi fi dé, wọ́n fẹ́ lọ gbé nǹkan kan wá ni. Bàbá Ifá wà ń bẹ̀. Ẹ ṣe mo wà ń bẹ̀ máa rí ṣe n tá à ń sọ nìyẹn. So obìnrin Islam, mo ń bọ̀ àjọ Islam ń kórìíra obìnrin débi wípé ó useless wọn débi pé kẹ́ẹ̀kan bá wọn sùn lásán. Kódà ráàgì ó bẹ̀ ní fálù lọ́dọ̀ mùsùlùmí, lọ́dọ̀ Islam, lọ́dọ̀ Ànábì Muhammad according to Islam ju àwọn obìnrin lọ. Ṣẹ́nìkan gbọ́dọ̀ jẹ́ obìnrin kó dẹ̀ máa ṣe ẹ̀sìn yìí ṣá. Islam kò rí gbogbo ipa tí obìnrin kó nínú ayé, gbogbo ọ̀nà pátá ló fi wọ́n wọ́lẹ̀. Gbogbo ọ̀nà pátá ló fi wọ́n wọ́lẹ̀. Ó kọ́kọ́ fẹ́ disrespect obìnrin, kò fẹ́ kóbìnrin ní ránkì rárá. Gbogbo ayé la mọ̀ wípé abẹ́ obìnrin ni wọ́n fi ń bí gbogbo ọmọ àtọkùnrin àtobìnrin. Obìnrin ní máa bí wa. Ó wá fẹ́ fa àpọ́nlé yẹn ya lára obìnrin, ó wá sọ fún wọn wípé ẹ̀gbẹ́ Ádámọ̀ ni wọ́n ti yọ egungun tí wọ́n fi create obìnrin. Kò sọ pé wọ́n pín egun yẹn sí méjì, ó sọ pé 9 ló wà ní ara Ádámọ̀, ó wá yọ ẹyọ kan péré ń bẹ̀. Ibi tó ti bẹ̀rẹ̀ láti mọ useless wọn nìyẹn. Tóbìnrin bá lóyún, tóbìnrin bá fi lè lóyún tó bá bí ọmọ yẹn, structure obìnrin máa change. Tó bá dẹ̀ ti change báyìí, ó máa change forever ni. Forever kò lè padà sí bó ṣe wà tẹ́lẹ̀ mọ́ láyé. Kò lè ever padà sí bó ṣe wà tẹ́lẹ̀ mọ́. Ànábì Muhammadu orí yẹn, obìnrin yẹn ló wá bọ́ǹdì jọ, ló sọ wípé 72 obìnrin yẹn ló máa fún ọkùnrin ẹyọ kan. Kí ló dé? 72 obìnrin yẹn ló máa fún, nígbà tó tiẹ̀ ti ń pè wọ́n ní ajá dúdú. Ó sọ wípé tẹ́ bá fẹ́ fi obìnrin wé nǹkan kan, ajá dúdú nìkan fi wọ́n wé. Ibo ló ti fẹ́ sọ̀rọ̀ wọn dáadáa?
ọkùnrin tẹ́ jọ bẹ̀rẹ̀ ayé, ẹ̀yin tẹ́ ń fẹ́ mọ ní láti kékeré, ẹ ń fẹ́ obìnrin láti kékeré, ẹ wá jọ bẹ̀rẹ̀ life yẹn jọ build ẹ̀ títí tóbìnrin fi wọ menopause. Muhammadu àti Allah dẹ̀ sọ wípé obìnrin tí ó ṣiṣẹ́ látàárọ̀ ọjọ́ tí tó fi wọ menopause bí 70 years bí 60 years, so ọkùnrin lè kọ obìnrin yẹn sílẹ̀ nígbà yẹn kó kẹ́rù ẹ̀ kó máa lọ. Ibo ni kó máa lọ, ibo ni kó ti bẹ̀rẹ̀ ayé ẹ̀. So tí obìnrin bá wọ menopause ẹ lè kọ́ ọ́ lẹ̀ kó lọ tún ayé mi. Ibo ni kó ti bẹ̀rẹ̀, ṣé ẹ ti bá yí obìnrin yẹn jẹ́ báyẹn? Obìnrin tó sọ pé kán má ṣiṣẹ́, kán má jáde, kán kírun nínú ilé, kán ṣayé wọn nínú yàrá, kí wọ́n bojú. Àjẹ́bìdé o tún fún wọn l'opportunity wípé ẹ lè kọ́ ọ́ lẹ̀. Ìgbà tó débi wípé ẹ lè kọ obìnrin tó bá lóyún lẹ̀ tó bá ti lè bímọ tán kó lọ máa dá oyún tọ́, ibẹ̀ ni mo ti káwọ́ mọ́ rí pé ṣé ń tẹ́ ń pè ní creator gbogbo ayé ni. So tí obìnrin tíyàwó ẹ bá wà nílé ẹ tó bá lóyún sínú, so tó bá fẹ́ kọ́ ọ́ lẹ̀ ṣe sùúrù fún jí ó bímọ yẹn, kété tó bá ti bímọ yẹn tán kẹ́rù ẹ̀ bóde. Can you imagine? Tàbá sọ wípé wọ́n ní ká máa fọ́mọ kékeré, wọ́n ní ká máa ṣe kíní kan, ìyẹn tiẹ̀ tún kéré. Bó tiẹ̀ jẹ́ pé kò ń ṣe ń ta gbọ́dọ̀ look away out of it. Ìwà criminal lélẹ́yìn náà, ó useless wọn to the extent of wọn jámọ̀ kankan. Ó tún wá sọ wípé obìnrin tẹ́ bá fẹ́ láyé òkè ìgbà sọ pé ó máa fún wọn ní 72 virgin lọ́rùn. Eléyìí tẹ́ ẹ bá fẹ́ láyé ń kọ́ ipò wo ló máa wà, ó lòun ló máa jẹ́yà lé wọn. Ta ni ò mọ̀ wípé ẹni tó ń fẹ́ méjì mẹ́ta gan ó máa ń pààyàn létí ni. Kẹ́sà àbádọ́n yín, kẹ́sà mọ̀ jẹ́ nǹkan kan láyé, tẹ́ ẹ bá jẹ́ nǹkan kan láyé náà kẹ́ ẹ tún mọ̀ jẹ́ nǹkan kan tó bá dọ̀run yẹn. Tí obìnrin máa ń risk life wọn láti mímọ́ tí Islam rò débi wípé àrìjálù qawwamuna ala nisa. Obìnrin máa ń risk life wọn tó jẹ́ wípé ọjọ́ ìkúnlẹ̀, ọjọ́ pé èèyàn fẹ́ bímọ, ọjọ́ kú mà ní. Ọjọ́ kú ni pé èèyàn fẹ́ bímọ fún obìnrin, gbogbo obìnrin. Ọmọ yẹn òun ló bí o, òun ló gbóyún ẹ̀ sínú fún 9 months. Aláòrí yẹn ojú ẹ̀ fọ́ ń bẹ̀ yẹn. Ó bí ọmọ yẹn ojú ẹ̀ fọ́, kò mọ pain tóbìnrin máa ń go through kó tó bímọ. Tẹlòmíì máa kọ́ tí wọ́n máa ẹ̀ṣẹ̀ máa rán ni, kàyí ó wá bímọ. Ẹlòmíì ọ̀bẹ náà máa fi gbà jáde, ẹlòmíì ń gbàbẹ̀ kú, ẹ̀mọ́ yóò obìnrin tó ń gbàbí à ń bímọ kú, ó wá bímọ yẹn tó tún fún un lọ́yàn, kò fún lọ́yàn lásán tó pọ̀n án sẹ́yìn fáìmọye ọdún. So obìnrin yẹn ló wá sọ wípé wọ́n kàn lè lò ó bó ṣe wù. Obìnrin yẹn ló sọ wípé tí kò bá ti ṣe ti wàhálà, ó lè kọ́ ọ́ lẹ̀, ó lè kọ̀yìn sí, kò bá jẹ́ ìyá ẹ̀, kò bá jẹ́ bàbá ẹ̀, kò bá jọ́mọ ẹ̀, wò tí ẹ̀ kí ẹ̀. Tóbìnrin bá sì wà nínú Islam tó ń ṣe Islam, ó yẹ kán fọwọ́ bojú ni. Ó yẹ kí wọ́n fọwọ́ bojú. Ẹ̀ pé àdìsí kan wà ń bí báyìí. So ẹ̀yin ìran Yorùbá yẹn padà sílé níran yìí, nínú ìran títí wa yìí a máa ń pẹ́ obìnrin lé ní. Yorùbá ló sọ wípé ẹ̀yin ni ìyá wa. Gbogbo obìnrin láyé ìyá ni wọ́n máa ń wò, kódà kó jẹ́ ọmọ kékeré ńgbà míì, ọkùnrin á tún máa pè ní ìyá, ẹ̀yin ìyá wa. Respect yẹn sì dé. Islam ló dé ló wá change everything, religion ló dé ló wá scatter everything ní position tó fi àwọn obìnrin sí mọ́ wa lára. Kò tí ẹ̀ wú bí kán jẹ́ nǹkan kan láyé. Yorùbá ló máa ń sọ pé obìnrin ló láyé. Yorùbá ló máa ń sọ bẹ́ẹ̀. Yorùbá ò kówé obìnrin kiri, Yorùbá mọ wàhálà tí obìnrin go through. Yorùbá ló sọ wípé obìnrin ni iyọ̀ ayé. Yorùbá believe pé ẹni tí kò bá ti sóbìnrin nínú ẹ̀ kò síyọ̀ nínú ayé ẹ̀. Kò ń ṣe Islam o lè lò wọ́n kò jù wọ́n lẹ́nu táìmù tó bá wù ẹ́. Nígbà tó rí Allah burú débi wípé ọmọ òpó ń lọ, ọmọ tí ò tí ì ṣe menstruation, ó ní tẹ́ ẹ bá dó, tẹ́ ẹ bá tún fẹ́ mọ́ lẹ́yìn tẹ́ ti dó ẹ tún lè kọ̀ ọ́ lẹ̀. Can you imagine?
lẹ́yìn tẹ́ ti dó ọmọ kékeré. If not so kí ló yẹ tí Muhammadu fẹ́ Aisha lọ́dún mẹ́sàn-án kò fẹ́ lọ́dún mẹ́sàn-án lásán ó bẹ̀rẹ̀ sí ní bá a sùn lọ́dún mẹ́sàn-án ó fẹ́ lọ́dún mẹ́fà kí 57 years old man kó dẹ̀ gbé nǹkan ọmọkùnrin ẹ̀ jáde kó dẹ̀ mọ́ ti bọ ojú ara ọmọ ọdún mẹ́sàn-án. Ibo ni ipò wo, ipò àpọ́nlé wo, ipò yìí wo, ipò kẹ́wo, ipò mọ́ wo lẹ̀ mọ́ rọra wo ni Islam gbé obìnrin sí báyẹn. Tí orí Allah burú débi wípé ó tún júwe bẹ́ẹ̀ ṣe máa na ìyàwó yín tí fibroid bá mú yín Allah ò dá sí o bẹ́ẹ̀ ṣe máa kọ ìyàwó yín lẹ̀ Allah dá sí. Torí bá ń fọ yín kò sọ ń tẹ́ máa ṣe o kò mọ́ tára bá ń ro yín kò mọ́ tí jẹ̀díjẹ̀dí ordinary jẹ̀díjẹ̀dí bá mú yín lásán ẹ̀ lè rí ìwòsàn inú Kùránì kò júwe bẹ́ẹ̀ àmọ́ júwe bẹ́ẹ̀ ṣe máa na ìyàwó yín. Can you imagine? This Allah stupid débi wípé ó lè point pé báyìí ní kẹ́ ẹ ṣe na ìyàwó yín lọ kó ìdí pankẹ́rẹ́ ìdí igi ìdí koríko kó mọ́ fi nà torí kíni. Ọ̀dà tínú bá ń kọ́ lóru tínú bá ń rùn ìyàwó wa ń kọ́ lóru bó ní kíni ká máa ké kò dá sí yẹn. Ọmọ kóòtù òjìrì ẹjá padà lé o. Obìnrin ò gbọ́dọ̀ ṣe Islam èèwọ̀ ní fóbìnrin. Kò fi wọ́n sípò àpọ́nlé kankan láyé kò fi wọ́n sípò oríire kankan láyé kò fi wọ́n sípò máa wọlé máa rárá kankan láyé gbogbo téèyàn fi máa déèyàn pátápátá ló kọ̀ fún obìnrin pé wọ́n gbọ́dọ̀ débẹ̀ ẹ gbọ́dọ̀ fi wọ́n ṣaṣíwájú wọ́n gbọ́dọ̀ wà nípò ọlápò jọmọ Yorùbá ni ọlápò jẹ́ràn Yorùbá ni iṣẹ́ Yorùbá ló ṣe ń ṣe tó fi l'opportunity à ń ṣe kíní social media à ń wá TikTok à ń kunjú à ń kun ẹnu jẹ́ kí ṣeré àlọ́ òde ṣe bó ń wọ ṣòkòtò kiri inú ẹ̀ dùn òun kun pancake gbogbo àwọn kan kọ́ lọ kọ́ṣẹ́ pancake yẹn tí ṣeré àlọ́ bá fi lè dé ẹjẹ́ tán ẹ̀túnṣẹ́ mi kọ́ ni o àbí tẹ́ ẹ̀ bá fẹ́ gbé Nàìjíríà ẹ̀mọ́ tẹ́ mọ̀ sálọ lùbò mí ẹ ò bó ṣe ó kàn fẹ́ báyà àwọn èèyàn jẹ́ ṣẹ́sìn tẹ́ni ká máa ṣe nìyẹn ẹ̀ ń tá mọ̀ forí kalẹ̀ rúdi ókè sí nìyẹn torí àsìkò àwọn èèyàn wa bàbá mẹ́sì bàbá mo gbé ká kí n àná ìsirá nìyẹn àbí báwo ni sà. mo ń bọ̀. ok sà. mo fẹ́ ká ka tafsir verse yẹn kí ó lè yé àwọn èèyàn dáadáa tafsir Jalalain ìyẹn ti ayataka òun ni nǹkan tí Ifeanyi dẹ̀ sọ náà lórí pé nígbà tó bá pé ẹ mọ̀ pé nínú Islam a lè fẹ́ ọmọ kékeré ok nígbà táwọn bàbá yẹn bá wá fẹ́ ọmọ kékeré tán tún wá kọ ọmọ yẹn lẹ̀ so ọmọ yẹn náà tẹ́ tún wá fẹ́ ọmọ yẹn padà ọmọ yẹn náà ó di dandan nínú Islam kí ẹlòmíì tún bá ọmọ yẹn sùn kí ẹni yẹn kọ̀ lẹ̀ kẹ́ni yẹn ṣètò kọ́mọ yẹn tún wá ṣe padà sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ tààrọ̀ mi ò ó dá mi lójú pé àwọn ìyá wa wọn tó ń ṣẹ̀sìn wọn ò mọ nǹkan tó wà nínú ìwé yẹn wọn ò mọ̀ àwọn ẹlòmíì gan tó bá gbọ́ wọn lè máa sọ pé yẹn tẹ́ bá lè máa wà àwọn àfáà tí wọ́n bá máa tú kínní wọ́n lè sọ pé yẹn ìdí tí Allah fi sọ bẹ́ẹ̀ yín pé kí ọkọ àti ìyàwó kan bá má kọra wọn lẹ̀ ibi tó máa tú sí nìyẹn olórí burúkú ni wọ́n máa rí nǹkan kan sọ ṣáà ni ayé wọn ti bàjẹ́ ìdí tí Muhammadu fi sọ kínní yẹn wọ́n ti gbàgbé pé ìvẹ́ǹtì kan ló ṣẹlẹ̀ ọkọ àti ìyàwó kan ló jà lọ sí ọ̀dọ̀ Muhammadu pé òun ò ṣe mọ́ pé ìgbàlódé ìyàwó lẹ́yìn tí Muhammadu ti sọ̀rọ̀ yẹn wọ́n jẹ́ sọ pé òkè àwọn fẹ́ ṣe padà pé káwọn ṣètò ẹ̀ Muhammadu ní irọ́ o àfi kẹ́lòmíì kó bá a sùn wọ́n wá lọ fẹ́ obìnrin yẹn fún bàbá arúgbó kan obìnrin yẹn ò jẹ́ láìkí bàbá arúgbó yẹn obìnrin yẹn ò jẹ́ kí bàbá arúgbó yẹn bóun sùn gbà tí ó jẹ́ kí bàbá arúgbó bá ti lọ fẹjọ́ sùn Muhammadu bàbá arúgbó yẹn ti kọ́kọ́ lu obìnrin yẹn ó lu ojú ẹ̀ green gbà tí ó dọ́dọ̀ Aisha pé òun fẹ́ rí Muhammadu tí Aisha sọ fún Muhammadu pé pé wọ́n ti lu obìnrin yìí Muhammadu ò sọ̀rọ̀ nípa pé wọ́n lu o gbà tọkọ dé ọkọ kan ròyìn pé kò jẹ́ kó òun bóun sùn pé ó sọ pé òun ò lè ṣe pé irọ́ òun lè ṣe òun ti bímọ
kò jẹ́ kóun bóun sùn ní ọmọ mọ́jú ní tí kò o bá ti jẹ́ kó bá ẹ sùn o ò lè fẹ́ ẹlòmíì o ò lè padà lọ sọ́dọ̀ ọkọ ẹ àárọ̀ yẹn ẹni gbọ́dọ̀ bá ẹ sùn lẹ́yìn tó bá bá ẹ sùn á kọ̀ ẹ́ lẹ̀ òun ló máa tó padà lọ sọ́dọ̀ ọkọ àárọ̀ àwọn àfáà ò ní sọ yẹn wọn ò fẹ́ kàn kanra wọn wá ṣàrí nǹkan kan sọ so ẹ̀sìn yìí irọ́ ni ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká rí i dájú pé àwa náà ń liberate àwọn ọ̀rẹ́ wa tí wọ́n kọ̀ àwọn èèyàn ti block mi gan mi lè parọ́ fún yín o ẹlòmíì máa share fídíò àáfàá mi sí mi tí n bá ní kí n wò báyìí ó ti block mi tí n bá ní kí n wò báyìí ó ti block mi bàbá tí mò ń dá lóhùn tó ṣe ti èso ájú àyẹn tó máa ń sọ̀rọ̀ tó sunkún gbà yẹn ó ti block mi péjì mi ni mo máa lọ fi ń download fídíò ẹ̀ táwọn èèyàn bá ti send pé ó dáa máa yín ti sọ̀rọ̀ kan máa lọ yẹ̀wò so wọ́n ń block mi wọ́n jẹ́ ń sọ fáwọn mùsùlùmí yẹn náà pé kán block wa ìdí ni tó fi jẹ́ pé any video tẹ́ bá rí ẹ̀yin èèyàn wa ẹ̀yin náà lè máa ṣe short videos ẹ lè máa kàn máa post bóyá Quran verse yẹn mo ṣe ń retí èèyàn kan tó kàn sí ẹ̀ máa jáde tó kàn máa pariwo ẹ̀yin èèyàn ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ mọ̀ nǹkan yẹn máa wà catchy àwọn èèyàn máa fẹ́ listen sí nǹkan tí o fẹ́ sọ nígbà tó bá pariwo ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí o ẹ wá wo nǹkan tí mo rí o ẹ wá wo nǹkan tí mo rí o ẹ wo nǹkan tí mo rí nínú Quran tó kàn gbé Quran yẹn jáde Quran sọ báyìí sọ báyìí sọ báyìí sọ báyìí o kíní yẹn máa trend ó máa trend àwọn èèyàn máa wò pé kí ló ṣẹlẹ̀ àwọn àáfàá máa bẹ̀rẹ̀ sí ṣàlàyé ṣe mọ̀ ẹbí kan tó ṣàlàyé ẹ̀yin ti mọ gbogbo bó ṣe ń lọ so àwọn àáfàá máa fẹ́ parọ́ so gbogbo kíní ẹjọ́ ẹ jẹ́ ká jọ ṣe àjọṣe wa ni kò ṣe pé bóyá wọ́n ń gbowó fún wa kò ṣe pé bóyá àárín nǹkan kan gbà ń bẹ̀ àwa náà kàn wò pé is a must because tí a ò bá ṣe nǹkan yìí kò ní síbi tá a fẹ́ pè ń lé ẹ wo bọ́n ṣe ń lé àwọn èèyàn wa ní South Africa gbogbo àwọn ìlú táwọn ọmọ Yorùbá wà tí ogun wọn bá yarí tán ní ó yá ẹ máa lọ sílùú yín ẹ máa lọ sílùú yín nígbà tá a bá lajúlẹ̀ tá a bá jẹ́ káwọn Fúlàní gbalẹ̀ wa ẹjọ́ ibo la fẹ́ fojú sí ibo la fẹ́ lọ so ìdí nìyẹn ló fi jẹ́ pé dandan ni fún wa ẹjọ́ ẹ jẹ́ ká gbìyànjú kájọ máa ṣe àwọn nǹkan iṣẹ́ gbogbo wa ni so ẹ jẹ́ ká ka Tafsir Jalalain aya yẹn Quran chapter 2 verse 230 ìwọ náà tẹ bá rá àwọn obìnrin tí wọ́n ń ṣe ẹ̀sìn Islam o lè rọra gbé verse yìí jáde kó o kà á fún wọn kó o jẹ́ káwọn ìyá yẹn kàn rí nǹkan tó wà níbẹ̀ ká wá gbọ́ nǹkan táwọn ìyá yẹn náà fẹ́ sọ pé ọkọ Islam Muhammadu ní Allah àti Muhammadu ní tí ọkọ yín tó bá ti sọ pé mi ò ṣe mọ́ bóyá ẹ̀kan ja ìjà kan tẹ wá kẹ́rù yín tó ní òun ò ṣe mọ́ ẹ máa lọ lè bá yín parí ẹ o ẹ máa kọ́kọ́ lọ sọ́dọ̀ ọkùnrin mi kọkùnrin mi kó bá yín sùn dandan ni ìbásùn yẹn ó gbọ́dọ̀ wà ńbẹ̀ kò ń ṣe pé bóyá kẹ̀kan lọ fẹ́ ọkùnrin mi no ọkùnrin mi gbọ́dọ̀ consummate marriage yẹn ó gbọ́dọ̀ bá a sùn ọkùnrin mi á tún wá kọ́lẹ̀ ló máa tó lẹ́tọ̀ọ́ láti padà lọ sọ́dọ̀ ọkọ ẹ̀ tààrọ̀ so ẹ̀sìn Islam ẹ̀sìn burúkú ni kò fóbìnrin regard kankan ó bayé wọn jẹ́ ni ẹ wo Afghanistan ẹ gbọ́ nǹkan tí Ifeanyi geography sọ obìnrin ní yọ ayé ẹ wo Afghanistan ẹ wo bọ́ ṣe ṣé gba àwọn obìnrin yẹn mọ́ wọ́n ti bayé wọn jẹ́ obìnrin ò lè lọ school kọjá primary school obìnrin ò lè drive obìnrin ò lè ṣe anything ok báyìí sì tóbìnrin ò lè ṣe nǹkan kan ẹ wo bí ìlú yẹn ṣe rí so nǹkan tó kàn fẹ́ ṣe sílẹ̀ Yorùbá tó fi sọ́pọ̀ àwọn fẹ́ gbéṣẹ́ rí àwà òun nìyẹn wọ́n fẹ́ máa ṣe wọn ò ní ṣe lẹ́ẹ̀kan náà systematically díẹ̀díẹ̀ ìwọ tó bá wá ń sọ pé kíní yẹn òkú kàn ẹ̀ òun wò pé o ti dàgbà fún wọn lè jàre wọn máa gbéṣẹ́ rí àwà èmi kò yẹ sí dàgbà jàre èmi ò ní pẹ́ máa lọ wádẹ̀ wọn kọ́ yẹ ṣe àwọn ọmọ tó bí ńkọ́ tí wọ́n bá rò pé kíní yẹn máa pè ẹ́ bóyá ìwọ jáfà ìwọ náà wá ń fọwọ́ sí pé kán gbéṣẹ́ rí àwà tó bá rò bóyá kíní yẹn máa pè ẹ́ àwọn ọmọ tó bí ńkọ́ so èyí lóyìn fẹ́ gbé ṣẹ̀ríà wá ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àwọn àfáà yìí tí wọ́n lọ kéwú Cairo ṣẹ̀ríà ni wọ́n ń lọ kọ́ bọ́n lọ Saudi Arabia ṣẹ̀ríà ni wọ́n ń lọ kọ́ gbogbo bí wọ́n bá lọ ṣẹ̀ríà ni wọ́n ń lọ kọ́ gbogbo àwọn tó kọ́ ṣẹ̀ríà yìí wọn ò rí sátífíkẹ́ẹ̀tì yẹn wọn ò rí fi ṣiṣẹ́ ìdí nìyẹn ọ̀tọ́ yìí fi ń sọ pé àfi ká gbé ṣẹ̀ríà wá ìjà lè yọ fún wa tó bá dé gbé ṣẹ̀ríà wá àwọn àfáà yẹn tó yẹ pé wọ́n kàn lọ kọ́ èdè lárúbáwá àti ìtàn lárúbáwá àti òfin lárúbáwá
àwọn náà máa jẹ gàba lé yín lórí o, àwọn náà máa jọ̀gá yín, àwọn tí ò mọ nǹkan kan. So ìdí nìyẹn èèyàn wa ẹ̀sìn Islam a ní láti destroy ẹ̀ fún safety àwa àti àwọn àrọmọdọ́mọ wa. So akùráyè lè bá wa ka tafsir Jalalain yìí. Ṣé akùráyè wà ń bẹ̀? Mo wà ní. Ó ní ṣé ẹ máa kà á kí n tú ni àbí kí n kà á kí n kàn kà á straight up. Ẹ kà á kí n tú. Okay. Tafsir al-Jalalain. Okay. Only if the husband divorces her after the 2 utterances of divorce. Tí ọkọ bá kọ ìyàwó ẹ̀ lẹ̀ lẹ́yìn tó sọ pé talak lẹ́ẹ̀mejì tó wá sọ pé mi ò ṣe mọ́. She shall not be lawful to him after that. Ẹ̀ka tán. Okay, she shall not be lawful to him after that, after the 3rd utterance of divorce. Obìnrin yẹn kò ní lẹ́tọ̀ọ́ sí ọkùnrin yẹn mọ́ lẹ́yìn tí ọkùnrin yẹn bá ti sọ pé talak lẹ́lẹ́ẹ̀kẹta ń pé mi ò ṣe mọ́, bálé mi ẹjọ́ mi ò ṣe mọ́. Tó bá ti pé ẹlẹ́ẹ̀kẹta báyìí, obìnrin yẹn ò lẹ́tọ̀ọ́ sí ọkùnrin yẹn mọ́, wọ́n ti kọra wọn lẹ́nìyẹn. Until she marries another husband who has sexual intercourse with her. Tẹ́ ẹ ṣe pé sexual intercourse yẹn wà ń bẹ̀. Àyàfi ìgbà tí lẹ́yìn tó bá ti sọ lẹ́ẹ̀kẹta yẹn tó wá fẹ́ fẹ́ra wọn padà, obìnrin yẹn ó gbọ́dọ̀ lọ fẹ́ ọkùnrin míì kí ọkùnrin míì kó bá a sùn. Dandan ni ìbásùn yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀, ó gbọ́dọ̀ consummate marriage yẹn. Tí ó bá kàn lọ fẹ́ ọkùnrin míì tó wá láwọn ò ṣe mọ́ kó wá padà sọ́dọ̀ irọ́ o, ọkùnrin míì yẹn ó gbọ́dọ̀ bá a sùn kó tó lè padà sọ́dọ̀ ọkọ àárọ̀. As reported by the 2 sheikhs, Bukhari and Muslim. Àwọn sheikh Bukhari àti Muslim the same thing náà ni wọ́n sọ pé Muhammadu sọ. If he the second husband divorces her, then neither of them will be at fault. So tí ọkùnrin kejì yẹn tó bá ti wá kọ̀ ọ́ kò ṣẹ̀ṣẹ̀ fún àwọn ọkùnrin méjèèjì yẹn mọ́ torí pé ó ti kọ eléyìí lẹ̀, ó dẹ̀ ti lọ sí tibí eléyìí ti kọ̀ lẹ̀, ó wá fẹ́ padà, ó wá ti lọ sọ́dọ̀ ọkùnrin ìkejì, ìyẹn náà ti wá kọ̀ lẹ̀, kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ mọ́, so ó lè padà sọ́dọ̀ ọkọ ẹ̀ yẹn tààrọ̀. That is the woman and her first husband to return to each other in wedlock. So obìnrin yẹn ó ṣe lẹ́tọ̀ọ́ láti padà sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ tààrọ̀ tó kọ́kọ́ fẹ́ tó dẹ̀ nóun fẹ́ tó kọ̀ọ́lẹ̀ tó wá nóun fẹ́ padà lẹ́yìn tí síbí bá ti bá a sùn tó ti kọ̀ọ́lẹ̀ ó wá lè padà sọ́dọ̀ ọkọ ẹ̀ tààrọ̀ yẹn. After the completion of the waiting period. Ìyẹn lẹ́yìn tí waiting period yẹn ìyẹn oṣù mẹ́ta àṣẹ máa wá gbé àyà waiting period yẹn wá, ìyẹn ní Suratu Talaq Quran 65 verse 4 á lè yí àwọn èèyàn wa. If they think that they will maintain God's bond. Tó bá ti wé pé nǹkan àṣẹ Allah a máa pa mọ́ báyìí o, wọ́n lè fẹ́ra wọn padà. Those matters mentioned are God's bond. Gbogbo nǹkan tá a sọ yẹn àṣẹ Allah ni. Which he makes clear to the people who have knowledge, a people who reflect. So àwọn èèyàn tó nímọ̀ nínú ẹ̀sìn Islam ẹ̀sìn Muhammadu yìí bí Allah ṣe sọ yẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí bó ṣe gbé kalẹ̀ nìyẹn. Ẹ wá ẹ ká wá lọ gbé tàláàkì yẹn wá kí ẹ lè understand nǹkan tó mean by waiting period. Torí àwọn ẹlòmíì ò mọ̀ pé nínú Islam tọkọ àti ìyàwó bá fira wọn lẹ̀ kí ó tó lè lọ waiting period, ó ní waiting period oṣù mẹ́ta tí tó gbọ́dọ̀